káàbọ̀ padà sórí ìkànnì wa. Ẹ ṣé ẹ kú gbogbo àwa bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ǹjẹ́ lọ́sẹ̀ yìí àwọn sinimá àjààbalẹ̀ 5 tó jáde lọ́sẹ̀ yìí kò ṣeé má wò. Àwọn la fẹ́ gbé wò, àwọn la fẹ́ gbé yẹ̀wò rádà. Àwọn sinimá 5 tó jáde lọ́sẹ̀ yìí bẹ́yìn ti wò ni tàbí ẹ̀yin ò tí wò ni, àwọn la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ìkíní nínú àwọn sinimá yìí, ìyẹn lẹ́ ń wo díẹ̀ lára ẹ̀, ìyẹn tí a pè àkọlé ní Òṣùká. Bẹ́ẹ̀ ni o, Òṣùká ni sinimá tá à ń sọ yìí. Òṣùká. Àwọn sinimá yìí òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá Òṣùká. Àwọn bíi Wùmí Àjíbóyè, Ládi Fọlárìn, Jùmí fúnra rẹ̀, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kò ní jẹ́ kí àwọn èèyàn bíi kán tẹ̀yìn kán ṣe kíni kán gbèrú wá. Bẹ́ẹ̀ ni o, Òṣùká ìyàwó ò ní sùlé wa lórí o. Ó ń ṣẹlẹ̀ láàrin bàbá sọ́mọ, ó ń ṣẹlẹ̀ láàrin ọmọ sí bàbá, ó ń ṣẹlẹ̀ láàrin ìyá sọ́mọ, ó ń ṣẹlẹ̀ láàrin ọmọ sí ìyá. Gbogbo àsìkò kásìkò tó wù ká lò nílé ayé ò ní tẹ̀yìn gbèrú wá. Sinimá Òṣùká ni. Tẹ́ ẹ bá tí ì wò, sinimá tó yẹ kẹ́ wò ni. Ìrírí ayé ńlá ni, ó ṣe kọ́ni lọ́gbọ́n. Ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Òṣùká. Ó wà lára àwọn àjààbalẹ̀ ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ kájọ digest ẹ̀. Ẹ ṣé púpọ̀. Sinimá kejì tí ó ṣe bẹ́ẹ̀ tó jáde lọ́sẹ̀ yìí tó jẹ́ pé kò ṣeé má wò tó yẹ kẹ́ ẹ wò, òun náà ni Ọmọ Àmì. Bẹ́ẹ̀ ni o, Ọmọ Àmì. Àmì ṣọmọ bí o, àdẹ̀ní bí máa gbáko. Sinimá Ọmọ Àmì yìí, àwọn òṣèré ńláńlá ló wà nínú sinimá Ọmọ Àmì. Àwọn bíi Kọ́lá Àjẹyẹmí, Ẹnìtàn Odùgbèmí, Péjú Ògúnmọ́lá, Smọ̀lí Arínájà, Ìgbòlùjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn pátápátá ló kópa nínú sinimá Ọmọ Àmì tí à ń pè rí. Tẹ́yin ò bá ti wá wo sinimá Ọmọ Àmì, ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube yẹn, ẹ lọ tẹ̀ síbẹ̀ Ọmọ Àmì. Bí ó tilẹ̀ jẹ́ wípé à ń retí apá kejì sinimá yìí, ṣùgbọ́n apá kìíní yìí ẹ má ní ìṣẹ́ ìwò kọ́ni lọ́gbọ́n púpọ̀. Ọgbọ́n wà níbẹ̀. Òun ní number 2 lórí list wa. Bẹ́ẹ̀ ni o, sinimá Ọmọ Àmì òun ni sinimá tí a mú wá fún yín. Nígbà tá à ń lọ tara ṣàṣà, tá à ń lọ sí sinimá kàtà, ìyẹn ni pé a ti sọ kíní Òṣùká, ìkejì Ọmọ Àmì, ẹlẹ́ẹ̀kẹta sinimá tó jẹ́ wípé kò ṣeé má wò, òun náà ni Akérèlé. Bẹ́ẹ̀ ni o, Akérèlé ni sinimá kẹta tí a mú wá fún yín. Àwọn ọ̀gbàgbọ́ òṣèré ló kópa nínú sinimá Akérèlé. Àwọn bíi Màmá Péjú Ògúnmọ́lá fúnra wọn, Ọláìyá Igbe wọ́n wà nínú sinimá Akérèlé. Wàhídì Fọlárìn, Kọ́láwọlé Àjẹyẹmí fúnra rẹ̀, òun náà wà níbẹ̀. Ìyẹn ọkọ Tóyìn Tòmẹ́tò. Bíbélì ní pé wádìí ohun gbogbo dájúdájú kò sì di èyí tó ń ṣe òtítọ́ mú. A rí bí arákùnrin Akérèlé bó ṣe padà sí wàdùwàdù ló fi kú bára ẹ̀. Òkè là ń gbẹ̀san fún gan. Ṣé dandan lẹ̀san ni? A ṣe fẹ̀san, a fi jà fọlọ́run jà. Ṣùgbọ́n tẹ́yin ò bá tí wò sinimá Akérèlé, ẹ lọ wò. Orin number 3 lórí list wa. Ó kọ́ni lọ́gbọ́n, fúnni lóye. Ó jẹ́ kó yára wípé gbogbo nǹkan gba sùúrù. Ọlọ́run nìkan ni ká fi ìjà fún. Akérèlé number 3 on our list. Nígbà tá a tara ṣàṣà tá a lọ sínú sinimá ẹlẹ́ẹ̀kẹrin. Sinimá ẹlẹ́ẹ̀kẹrin yìí tó wà lórí list wa, ó ní a pè àkọlé rẹ̀ ní Ìta Ayé. Ayé níta, ayé nínú, ayé ní kọ̀rọ̀, ayé ní gbangba. Ibo la mọ̀ tá a wà níbẹ̀. Sinimá yìí máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ohun tó ń jẹ́ Ìta Ayé. Àwọn òṣèré ńláńlá náà ló wà nínú sinimá Ìta Ayé. Látòrí Afeez Abíọ́dún, Sani Ali, Oyinlọ́lá Àjàyí, Fúnmi Anthony àti àwọn àgbọ̀gbọ̀ òṣèré ńláńlá tó kópa nínú sinimá Ìta Ayé. Bẹ́ẹ̀ ni o, ayé kò ní yé sáyé wa. Ẹni táyé bá ń dà láàmú ló máa mọ táyé ń jẹ́. Ayé ò ní fayé hàn wá o, àdẹ̀ní tẹ̀sán àgbà mọ́lẹ̀. Ìta Ayé tó jẹ́ kó yé wa wípé ká máa ṣọ́ra. Tẹ́yin ò bá ti wá wo Ìta Ayé, ẹ tara ṣàṣà lọ sí ìkànnì YouTube yín, ẹ lọ tẹ̀ síbẹ̀ Ìta Ayé. Sinimá ni ó yẹ ṣe jáde ní orí number 4 lórí list wa lọ́sẹ̀ yìí. Ẹ tara ṣàṣà lọ wò. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Tàbí tẹ́yin bá ti wò, báwo lẹ̀yin ṣe rí sinimá yìí sí Ìta Ayé yà. Ẹlẹ́ẹ̀karùn-ún lórí list wa lọ́sẹ̀ yìí, òun la pè ní Babla. Bẹ́ẹ̀ ni o, Babla yìí àwọn òṣèré ńláńlá ló wà ńbẹ̀. Àwọn bíi Jùwọ́n Quadri, Ìtẹ̀lẹ̀dẹ̀ Icon fúnra rẹ̀, Juliet Jàtó, Àníkẹ́ Àmì, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ náà, gbogbo pátá ló wà nínú sinimá Babla. Tẹ́yin ò bá tí wò Babla is a miss. Ìkíní part 1 ẹ̀ jáde lọ́sẹ̀ tó lọ. Part 2 ló jáde lọ́sẹ̀. Àti ìkíní àti ìkejì kò sílẹ̀ tó ṣe kó dànù nínú sinimá méjèèjì.
ẹ tẹ́lá ṣàṣẹ jẹ́ ká lọ wo Babla o ẹ wá sí comment section ẹ jẹ́ kí n wo n tẹ́ rí sí sinimá tá à ń pè ní Babla yìí. Sinimá yìí ó kọ́ wa ó jẹ́ ká mọ̀ wípé ayé pé méjì ayé pé gbà ayé ní kọ̀rọ̀ ayé ní gbangba. Ẹ wo nínú gbogbo àwọn sinimá márààrún yìí èwo lẹ́yìn tí wò ẹ jẹ́ kí n rọwọ́ yín comment section. Ẹ̀yin tí wo márààrún ni ẹ jẹ́ kí n mọ̀ ẹ tí wàá wò ni kí ló dé. Ẹ̀yin tí wàá wo márààrún èwo lẹ́yìn pè ní number 1 nínú àwọn sinimá yìí ẹ gbé fún lọ́sẹ̀ yìí àbí number 2 táwọn àfi sí number 1 ẹ̀yin rí pé ẹ kó wà ní number 3 ẹ jẹ́ kí n rọwọ́ yín comment section. Òtẹ́yìn ìbáyìí ṣe wà ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì mo kí yín wípé ẹ ṣé o review làwọn ń ṣe lórí ìkànnì ẹ ṣé ẹ káàbọ̀ mi ní wá yín tì ẹ kàn ṣe kí ni ẹ bá mi tẹ subscription button ẹ tẹ notification ẹ sódà gbogbo àti bá ti ń jáde délé àti máa láǹfààní láti ṣègbè láti gbádùn ara wa lẹ́yìn bá wá jẹ́ àwọn olólùfẹ́ wa tó ti ń wá tẹ́lẹ̀ ẹ mà ṣe púpọ̀ mo nífẹ̀ẹ́ yín o gbogbo ìgbà tí n bá ti ń wá ẹ̀yin náà ni màá bá ìrẹ̀ nífojú sunkún yín láti ṣe ìdùnnú ẹ ṣé púpọ̀.